dà sínú ó wá ṣojú rekete ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbẹ̀ẹ́ ayẹlẹ ó lè ọ̀dájú ara ayé pọ̀jù torí owó apanilẹ́kúnjà ayé ẹgbọ́ pàkúté ọlọ́run òun ò wá mú àṣebí balùwẹ̀ balùwẹ̀ nǹkan ń bẹ ní dúníyàn yìí ọmọ ìbùnú àdàmú ilé àbọ̀ ń bọ̀ ọ́ dájú fẹ́ni tó ṣàyè gbàgbé ọ̀run àwọn owó nípa ẹ̀rọ tí ẹ̀san ń bọ̀ lè ṣe bí lè ṣe ká ojú olúwa ń wọ̀ ẹ́ o amòkun ṣe bí ẹ̀dá ẹran tí a tún bọ̀ tán o. balùwẹ̀ balùwẹ̀ nǹkan ń bẹ ní dúníyàn yìí o ọmọ ìbùnú àdàmú ilé kò sóhun tí a dà láyé tá ò ní dà sílẹ̀ bóyá toró ohun ayé abáyé lọ ènìyàn yẹsẹ̀ ọwọ́ rẹ̀ wò bóyá ire ni tàbí iṣẹ́ ibi ó bá yẹsẹ̀ tó ń ṣe wò bóyá ire ni tàbí iṣẹ́ ibi. balùwẹ̀ balùwẹ̀ nǹkan ń bẹ ní dúníyàn yìí o ọmọ ìbùnú àdàmú ilé. balùwẹ̀ balùwẹ̀ nǹkan ń bẹ ní dúníyàn yìí o ọmọ ìbùnú àdàmú. ṣe fẹ́ máa lọ nìyẹn máa pè ẹ́ àìlọ́run bá tún ṣe máa pàdé àbí. all right no problem go take care. bẹ́ẹ̀ náà. kí ló tún kù. mo ní mo fẹ́ máa lọ nìyẹn take care ó tán bẹ́ẹ̀ náà dẹ̀ ni tí o bá mọ nǹkan tó yẹ kó ṣe èmi máa kọ́ ẹ ní nǹkan tó yẹ kó mọ̀ láti máa ṣe. fẹ́ ká máa ṣe nìyẹn hugging and kissing. aláyege ẹ̀gbọ́n mọ́ mi ó ti tó bí ẹ̀mẹ́ta tí mo ti ń lálàá yìí. ẹ̀mẹ́ta. bẹ́ẹ̀ ni. èyí aláburúkú gbà ní o wò mí a ní láti kún fún àdúrà dáadáa kọ́lọ́run má jẹ́ kí aláburúkú ṣẹ mọ́ wa lórí o. àmín o. Bùsáyọ̀ má wo ewu ń bẹ lóko lóńgẹ́ o lóńgẹ́ pàápàá fún rẹ̀ ewu ni o tí ẹ gbọ́ ǹjọ́ rántí májẹ̀mú. mọ́mí mo rántí májẹ̀mú dáadáa. ọ̀dà bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ májẹ̀mú jẹ́ nítorí náà kó o yá aṣọ ara ẹ nípa ìfàyàlú àyà pẹ̀lú ọkùnrin torí lọ ṣọ́ra pẹ̀lú ọkùnrin o kó má bàa di pọ́n máa fi dúdú gbà funfun lọ́wọ́ ẹ̀ ni àbáwọn ọkùnrin tá à ń sọ ikọ́ tìmùtìmù wọn báyìí ó kó ẹ̀gbin dà sínú ni ìwà tó wà lọ́wọ́ wọn kò ṣeé kó ìwà ìkà paramọ́lẹ̀ ejò olóró gbogbo ẹ̀ ló wà níkùn wọn tó ń wò yẹn torí náà kó yá aṣọ ara ṣe pẹ̀lú tó máa ṣe pẹ̀lú ọkùnrin ṣé o ti gbọ́. mo ti gbọ́ ma ẹ ṣe kan ma ẹ jẹ́ kí n ti máa lọ máa pè ní ti máa délé. ó dà. ó dà mọ́. káyọ̀ kó pè mí ẹ wọlé o láì sílẹ̀kùn ní fún mi. àgókì kárọ̀ káyọ̀ ọkọ mi wá ìkàrọ̀. Bukola.
ló ń ti. Ó dà ọkọ mi. Rí pé o pè mí kọ́kọ́ mi lè balẹ̀ pé o ti délé o. Okay, no problem. Ó dà. Ó ṣé. Ṣé bọ́ọ̀rẹ́ tiẹ̀ ní yín gan? Kí ni àbúrò máa ṣe kọ̀ọ̀kan kiri inú ilé báyìí? Bùkọ́lá! Bùkọ́lá! Hello, hello, Kọ́lẹ́lẹ́ báwo ni? Ṣé wàá pa? Mo ti débẹ̀, mo ti wà reception. But àwọn èèyàn tí mo bá bẹ̀ ti pọ̀ jù, so mi ò dá bọ̀bọ̀ yẹn mọ̀. Ó wọ bí ash color báyìí. Fine, mo rí bọ̀bọ̀ yẹn. Ó kọlà tínrín báyìí. Alright. Mo ti rí. Máa padà lọ síbẹ̀ sí. Ó ti pọ̀ jù. Ìwọ máa wọlé, máa jẹṣẹ́ lọ one time nísìn. Okay dear, take care, bye bye. Àwọn ìránṣẹ́ èṣù, àwọn ìránṣẹ́ ikú, iṣẹ́kíṣẹ́ ni wọ́n ṣe o. Ọkùnrin olójú kò mú o lọ, ẹ ṣọ́ra kẹ́ ẹ má lùgùdẹ̀. Kí ni? Oya. Kí ni? Mo ní ká sáyé ṣe pàpàpà kí sáyé dàlúbọ̀lẹ̀. Ilé wo la ń dàbọ̀lẹ̀? Ṣé wọ́n ṣe máa ń ṣe nìyẹn? Àwọlé ń bíbà kò tiẹ̀ sí pé kí ló máa jẹ kí ló máa mú o, nothing to offer me. Má bínú, mind me escape ẹni, but mo rò pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́. So má wọ ìyá bá sáyé ṣe program pàpàpà. Wà á fìlà tó wà lè ṣe ẹni tó bá wẹ̀ máa fún ẹ, ṣùgbọ́n kò yá. Ìyá ó dẹ̀ wò mí náà bẹ́ẹ̀ o, but you know what? Bá ṣe wọlé ń sìn ni mo rí nǹkan àlejò mi. Àlejò báwo? Táìmù tèmi ti wà lẹ́rẹ̀ẹ́ ló wá sọ fún mi pé lálejò jọ má gbìyànjú wa, má gbìyànjú wa. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Nǹkan àlejò tí kì í ṣe pé mi mo invite ẹ̀, àsìkò tó yẹ kó wá náà ló wà yẹn. 5 days, ọjọ́ 5 péré là ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Mi ò wá òkè. Ó dá ọmọ kan tó máa ṣẹlẹ̀, má bínú sí mi. Try to understand now. Mi ò wá òkè, mi ní bá wá fún ẹ. 5 days, lẹ́yìn ọjọ́ 5, wo gbogbo eré lájọ máa ṣe. Máa wá fi bà ẹ́ jẹ́, máa fi tẹ́ ẹ lọ́rùn, wo máa spoil ẹ̀. Nǹkan tá a kàn máa ṣe ni pé máa gba nọ́mbà ẹ̀, ìwọ náà máa gba tèmi. So after the 5th day, máa pè ẹ́, á dẹ̀ máa bẹ̀rẹ̀ àníyàn wa lọ, àbí? Báwo ni? 5 days. Má bínú, yá hug me. Mi ò wá òkè, mi ní bá wá fún ẹ. Àwọn ìránṣẹ́ èṣù, àwọn ìránṣẹ́ ikú, iṣẹ́kíṣẹ́ ni wọ́n ṣe o. Ọkùnrin olójú kò mú o lọ, ẹ ṣọ́ra kẹ́ ẹ má lùgùdẹ̀. Àwọn ìránṣẹ́ èṣù, àwọn ìránṣẹ́ ikú, iṣẹ́kíṣẹ́ ni wọ́n ṣe o. Ọkùnrin olójú kò mú o lọ, ẹ ṣọ́ra kẹ́ ẹ má lùgùdẹ̀. Ẹ ǹlẹ́ sà, ẹ wo alàgbà, ṣe rí àlá tí àwọn ọmọ mi ń lá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ti wá ń dìgbà gbogbo o, kí la lè ṣe sí báyìí? Sórí irú àwọn àpẹẹrẹ báyìí ni àwọn màláìka ó máa fi hàn ọ́ yálà lójú àlá ni àbí lójú ràn. O ní láti máa ṣe àkíyèsí àwọn àlá tó bá ń lá, ṣùgbọ́n ju gbogbo ẹ lọ mo fẹ́ ṣèrànlọ́wọ́ kan fún ọ. Ó ka àwọn sáàmù yìí: Psalm 51, Psalm 3 àti Psalm 7. Bó o bá ka àwọn sáàmù yìí sínú omi, ó fi omi yìí wẹ̀ lálẹ́ kó tó sùn. Tó bá wá wẹ̀wẹ̀ yìí tán, ó wá gègé pupa, ó fi kọ X sọ́wọ́ rẹ̀ àlàáfíà. Tó bá ti kọ X yìí tán sọ́wọ́ rẹ̀ àlàáfíà, ó wá pe Yesrayi sí ní ẹ̀ẹ̀mọkànlélógún. Ó wá fi rọrí, ó sùn. Tó o bá jí
gbogbo nǹkan tó ṣókùnkùn sí ọ pátá òun ni wọ́n fi ràn lójú àlá rẹ̀. ẹ ṣé alàgbà, ẹ ṣé mo dúpẹ́ gan-an ni. Ẹ wo ọ̀rọ̀ yìí náà ò ní sọ lọ́hùn o, màmá rí yín bá. àmín. ẹ ṣé ju gbogbo ẹ lọ sà. kí tún leléyìí. 500,000 ló wà nù ẹ, àjẹmọ́nú tiyín ni. àdúpẹ́ ẹ ṣeun gan. Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Àmín. àwọn màláíkà wọn máa wà pẹ̀lú yín. Àmín. ojú ò ní tì yín. Àmín. a ti fẹ́ máa lọ. ẹ ṣé sà. Ìgbà wo wá tún ni ètò àdúrà mi ìbàyìí máa tún wáyé? ọjọ́ 9 oṣù tó ń bọ̀ òun ni máa bọ́ sí. kò burú sá, Ọlọ́run aṣọ wa jù gbà yẹn lọ sà. ẹ ṣé sà. Yeah. Come in. Dímọ̀lá, Yeah. ṣé ilé rí? Dímọ̀lá, dúnà, ṣé ilé ọ̀dọ̀ ẹ̀ rí? Lágbára lọ́wọ́ Ọlọ́run. Tó ń gbé, tó ń sùn, tó dẹ̀ ń jí. Èmi ni Ọlọ́run jogún owó báyìí fún. In that case, sit down. Dímọ̀lá, ṣé o dẹ̀ ṣú ọ̀n pé ìwọ nìkan ló ń dá gbénu léyìí, kò síyàwó kankan tó ń bẹ́ẹ̀ gbé àbí obìnrin kankan tó ń bẹ́ẹ̀ gbé? Mosun, why tó ń ká wákà sẹ́yìn? Mo ti ṣàlàyé everything fẹ́ bó ṣe rí. Sórí wíwálé tí mo wá láti Amẹ́ríkà wá sí Nàìjíríà, mo wá láti wá settle down ni. Kí n wá ìyàwó tó dáa kí n fẹ́. Kí mi àti ẹ̀dẹ̀jọ́ máa gbégbé àlàáfíà. I get it. So, anyway, Cleveland. Wo mi tí lè jẹ nǹkan kan sìn, máa jẹun létà wá jókòó. Dímọ̀lá, má ní béèrè mi ń pọ̀ ṣùgbọ́n jò. O ní o dé sí Nàìjíríà láti wá settle down. Lẹ́ẹ̀kan síjọ má bínú. Ṣé o ti rí ẹni tó fẹ́ fẹ́ ni àbí o ṣì ń wá ẹni tó fẹ́ fẹ́? Mosúnmọ́lá. 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 O ṣàfẹ́ rẹ̀ yín mi tàṣà. Ó dáná o. Mo ti rí ìyàwó. Káwọn abẹ́lẹ́jà yẹn wá kó ń di àròlù kó báyìí. Ó dáná. Ṣé wàá lè jẹ́ kí n mọ ìyàwó ẹ̀ àbó fẹ́ jẹ́ kí n mọ ìyàwó ẹ̀ ni? Kí ló dé? Àmọ̀ràn bí ní Ọ̀yọ́. Wo ìwọ Mosúnmọ́lá náà ni. Èmi. Ìwọ lẹni tó wù mí látọkàn mọ́ láti fẹ́. Ń fẹ́ bí aya ni. Ṣé pé èmi Mosúnmọ́lá ni arábìnrin tí Ọlọ́run bá kọ mọ́ ẹ? Thank you, darling. Àwọn ìránṣẹ́ ikú, iṣẹ́kíṣẹ́ ni wọ́n ṣe o. Ọkùnrin olójú kò mú o lọ, ẹ ṣọ́ra kẹ́ ẹ má lùgùdẹ. Sórí èmi Adémọ́lá tó ń wò yìí, mi kì í ṣe lẹ́tàn ọkùnrin. Àkókò mi ti wá fẹnu sọ́gi báyìí o. Ó ṣetán tó fẹ́ gbẹ́dọ̀ ni. Ó wù mí nínú ọkàn mi láti fẹ́ ẹni ṣùlọ́ka ni. Kí n fẹ́ ṣe ìyàwó mi. Wo èmi náà máa fẹ́ dáadáa. Kò sí ẹni tó lè bá mi sọ pé kí n má fẹ́. That's my girl. That case, I think I was getting. Okay.
baby. Alpha. ẹ jẹ́rìí mi iṣẹ́ yẹn ti click one time. Thank God. Alpha Musun báwo ń tọ́jú ẹ. Kí ló ń sọ yìí? Iṣẹ́ tèmi náà ti dáhùn tí ó pẹ́ rárá. Nísìn a máa wá ní láti tètè máa párò lọ torí àgbọ̀dọ̀ pẹ́lẹ́pẹ́ rárá ni. Wo a ní láti rush baby sórí eléyìí tó wà nílé yẹn ààrẹ mọtẹ́ ni mo lò fún in fact kò lè jí tí Jésù máa fi dé. Ó mi nẹ̀. Mo trust ẹ gbá síbẹ̀. Ẹ̀yin bébì wàhálà ẹlẹ́nu pa ẹ̀tún alẹ́ ẹnu dákú. But all the same ẹ jẹ́ ká tètè máa rush lọ. All right, no problem. All right. Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ṣeun fẹ́ rẹ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀pá àánú rẹ mú ìrékọjá mi nù kúrò. Nígbà náà ni ìwọ gbẹ ẹrẹ bọ sísun. Fasango, fasango, fasango. Ṣe wà pa. Big mommy. Ó ga ẹ wò. Ẹ̀yin ṣáà máa gbádùn bí ayọ̀nù tọ́ílẹ̀tì ẹ̀ ní pírọ́blẹ̀mù. Big mommy. Big mommy. Ìwọ èmi mọ nǹkan tí wọ́n ń fẹ́ bẹ́ẹ̀ ni má wulẹ̀ sàmì pa. Mo jẹ́rìí yín màmá tó gbà òfì ẹ yàtọ̀ sáwọn ọlọ́tẹ̀ ìyáláyà olówó tó ń fowó ṣàánú ẹsẹ̀ mẹ́fà fáwọn ọ̀tá yín igun ọ̀rọ̀ bọ̀ lórí àwọn abínú ẹni màmá. Ó ga òkúlé. Wọ́n láyè. Ó dá ẹ̀tú ẹ̀ ni. Ìyáláyà ìbàrẹ̀ plenty. Wọ́n ní ọmọ tó bá mọwọ́ wẹ̀ ó di dandan kó bá gbà jẹun níwọ̀n ìgbà tí wọ́n ti súnmọ́ wa tó ti ń gbéṣẹ́ gidi wọlé fún wa ó di dandan káwa náà ṣe ẹ́ bí ọmọ ẹ̀tú ẹ a gbọ́dọ̀ gbé fún ẹ kó máa gbádùn. Màmá ẹ ì tí ì rí dán iṣẹ́ pọ̀ ń gbòòrò ṣe rí àwọn kan fẹ́ gbórí wọlé lọ́sẹ̀ tá a fẹ́ bọ́ sí àwọn eléyìí yankí náà ń gbé ibẹ̀ náà ń sùn tó bá ti gbórí wọlé lásán máa jẹ́ kẹ́ rí gbọ́ màmá. Iṣẹ́ ti dé. Sórí tó bá ti gbé sí èmi létí báyìí mo jẹ́rìí àwọn ọmọ tí mo ní kí àwọn ti sọ́dọ̀ ọbẹ̀ wọ́n ti fi ṣiṣẹ́ ṣe àbí. Big mommy a máa jẹṣẹ́ ní one time. Lẹ́sẹ̀kẹsẹ̀ tá àti ẹ̀ ní fi pa. Ìyáláyà ọmọ ayé fẹ́ máa gbórí wọnú ayé lọ. Kéékèèkùn lẹ́lẹ̀ wà á dẹ̀ ṣe á dẹ̀ ṣe. Ìyáláyà. Rọra o. Wo má gbàgbé o bá ṣe sọ o tó bá ti ró lọ́hùn kó o lu aago ẹ̀ sẹ́mi létí ń bí.
ó wá kù sí àárín ara tiwa o lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún bí ẹ ṣe ń fi ara ṣiṣẹ́ fún un àárín wa ò ní bàjẹ́ o. àmín o. ẹlẹ́ẹ̀kejì ni wípé mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ogun nílé ayé tá a wà yìí o nítorí pé ogun ayé a máa lani lóògùn nígbà ogun ni mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ní ìforítì nítorí pé kíni wọ́n ní ẹni tó bá máa jẹ oyin inú àpáta kò ní wẹnu àké o mo fẹ́ kí ọkàn yín kó máa le ní ìgbà gbogbo mi ì fẹ́ kẹ́ ẹ fi ìjayà sínú ọkàn yín rárá ẹ ti gbọ́. Big Mommy. Big Mommy. Ṣẹ́rí mi bẹ́ẹ̀ mi ṣe wà. Kò sí ìbẹ̀rù kankan lọ́rọ̀ tèmi o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé láti ilẹ̀ pẹ̀pẹ̀ ni kò ti sí ìfẹ́ ọkùnrin kankan lọ́kàn tèmi. Gbogbo ọkùnrin tí mo bá ti rí bíi kí n pa wọ́n ló ṣe máa ń ṣe mí. Nítorí pé àwọn lọ sún mi sí iṣẹ́ yìí. Wọ́n ti bà ayé mi jẹ́ pátápátá. Tèmi náà bá bà ayé wọn jẹ́. Big Mommy kò máa léèwọ̀ o. Bẹ́ẹ̀ni. Ní tèmi ń tèmi o. Àyà mi yìí ó ti le bí òkúta. Big Mommy owó money owó ni mo wá. Owó. Bẹ́ẹ̀ni ma. Wàá dẹ̀ wá rí owó yẹn. Kódà tó bá rí owó ọ̀hún báyìí ayé á já. Ẹ̀rù á bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Nǹkan tó kàn nídìí láti ṣe fún mi ni wípé ìwọ náà bọ́ síta kó gbé àwọn iṣẹ́ gidi wọlé. Àwọn iṣẹ́ tó jẹ kìnmí tó wúwo lọ́wọ́ tó ṣe é wò. Àìwọ́ wo Bùsáyọ̀ bó ṣe máa ń gbé àwọn iṣẹ́ wọlé. Tó bá ti lè ṣe yẹn ó wá pọ̀ sí ẹ lọ́wọ́ ìwọ gan ọkàn á balẹ̀ pé yes ìyá ẹ̀ sọ bẹ́ẹ̀. Big Mommy kéde máa wá wò ó ṣẹ́ni lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń ró àwọn iṣẹ́ kan ní ọwọ́ and I'm very very sure pé láìpẹ́ láì jìnnà àwọn iṣẹ́ yẹn máa dáhùn Big Mommy. Màá ló sọ bẹ́ẹ̀. ẹ wo ó ti ṣúọ́jú Big Mommy. Jẹ́ kó dìgbà yẹn náà. Abúsígàn. Big Mommy. Alpha. Big Mommy. Ó yẹ kẹ́ ẹ jẹ́rìí èmi Olúwabùsáyọ̀. Gúdúgúdú tèmi ò fìgbà kankan túra sílẹ̀. Èmi ò kẹ̀rẹ̀ ń tèmi. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ṣọ́ báńkà lọ́mọ. Ẹ wo Big Mommy, mò ń wọ́ọ̀kì iṣẹ́ kan lọ́wọ́. Mo dẹ̀ mọ̀ wípé iṣẹ́ yẹn máa down big time. Ẹ wo tó bá down tán máa gbé sí yín létí. Ẹ má ti jẹ́ kí n bẹ́ fún yín. Mo tiẹ̀ jẹ́rìí ìwọ ọkàn mi balẹ̀ ṣé bí wọ́n ni. Ẹ wá gbọ́ ọ wọ́n ní ọmọ tó ń ṣiṣẹ́ déédéé. Ẹ wo dandan ni kó lásìkò gbádùn o. Oh, Big Mommy. Abúsígàn. Ẹ̀tún ẹ̀yìn. Wow, Big Mommy. Big Mommy. Ẹ wo Mommy, Ọlọ́run ò ní pa yín fún wa. Ṣẹ́rí a máa ṣọmọ fún yín kalẹ̀ ni. Àmín. Ẹ kú jókòó. Pẹ̀lẹ́ my dear. Abuki baby. Mi ti ẹ̀ mọ̀ pé wà nulẹ̀. Bá dẹ̀ ti wá kí ẹ látàárọ̀. Ọmọ o ti ń mèsì ń bí látàárọ̀ tá ti ń ṣe fàájì. Ẹ ló jàre èèyàn gidi. Wọ́n máa dáhùn lọ tẹ̀lé. Ìlànà bàbá wọn ti wọ̀. Àbúrò kejọ. Bùsáyọ̀, kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àtọ̀rẹ́ ẹ̀? Mọ́mì, èmi àti àjọ níjàtì. Báwo ló ṣe wá ṣe bẹ́yìn sí? Ẹ wo ọ̀rẹ́ o máa yé mi o. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìbùkún ṣe ń ṣe gbọ́ngúgbọ́ngú sí mi nìyẹn. Àdéjọ́ ọjà. Bóyá a bẹ́tà kó lọ yọjú sí. Láàbí nǹkan tí màá ṣe nìyẹn máa lọ bá ń tà. Mo tún. Gbówó ẹ̀ dání náà. Bukola. Bukola ṣe bí wọ́n mọ̀ pé òde dá mi lóhùn. Lọ́rọ́ kí ló ń ṣe é lẹ́nu ọjọ́ mẹ́ta tó kàn ń lọ tó kàn ń bọ̀ bíi fáànù yíbò tó ti bàjẹ́? Kí ló mú ẹ gan-an? Má dẹ̀ máa kí ẹ ò ní dá mi lóhùn. Kí ni nǹkan tó ń ṣe ẹ? Kíni? Dúró, ṣé wọn kì í mú yàn mọ̀yàn ni mo mú ẹ mọ́ mọ́mì mi ni?
tó fi wá jẹ́ pé ṣe ló sọ bíbá ìdílé ọ̀gbẹ́ni wa ní ilé yìí gan ò tiẹ̀ lọ mọ́ èyí ìwé tá a ní kan torí ẹ̀rùn ẹ̀ lọ́wọ́ ta torí ẹ̀mú ẹ̀ wá bíbá ìwé náà ò ká o Bùsáyọ̀ tí mo ti fojú mi rí ẹgbẹ̀yìn ní school ó ti over 2 weeks ó dáa dúró ṣàdéhùn tó wà láàrin mi àti ẹnìyẹn ni ẹ máa gbà mí ṣàdéhùn tó wà láàrin mi àti ẹ tó ná kí ni nǹkan tó ṣe fún mi gan-an tó jó rírì kí ni nǹkan tó ṣe tẹ́nìkan ò ṣe rí ó mú mi mọ́ mi ẹ̀ ó ti tán tó bá máa ra mọ́tò fún mi àbí tó bá ra ilé fún mi wàá ní kí n máa wá dọ̀bálẹ̀ síwájú ilé ẹ̀ láàárọ̀ torí pé o ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí sí o bẹ̀rẹ̀ sí rànjú o bẹ̀rẹ̀ sí pariwo o bẹ̀rẹ̀ sí fẹ́ fòkiri inú ilé kí ni nǹkan gan-an dúró lọ àdéhùn kí ló wà láàrin mi àti ẹ gan-an sọ fún mi. èmi ló ń bá sọ̀rọ̀ báyìí. ta ni ẹ. ó ga ó tiẹ̀ da gan ara ti dẹ́ àbí ọpọlọ ẹ̀ ti rí ibi tútù bá sí àbí bẹ́ẹ̀ kọ́ ó ti gbàgbé àbí ìwọ ti gbàgbé ibi tí mo ti mú ẹ wá má wọrí èmi á rún ẹ létí dáadáa since tí wọ́n ti gbàgbé. Bùsáyọ̀ kí ló dé kí ló ṣe ẹ́ kí ló ṣe mí báyìí ṣé mọ́mí ẹ ló ní ilé oúnjẹ yẹn. Bùkọ́lá mọ́mí mi kọ́ ló ní ilé oúnjẹ o wo ibi báyìí ni mo ti ń ṣiṣẹ́. iṣẹ́ ó ń ṣọmọ ọ̀dọ̀ Bùsáyọ̀ kí ló fà á ṣé yà ń jẹ ẹ ni. Bùkọ́lá ṣé yà ń jẹ mí ni ìyà ń jẹ mí kódà mò ń jẹ ewé ìyá gan mọ́ sórí tó ń jẹ mí ó jù yà lọ òṣì pàápàá ó ń ta mí pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan báyìí òun ló bá mi sórí ibi báyìí ni mo ti ń ṣiṣẹ́ tí mo fi ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi ibi báyìí ni mo ti ń ṣiṣẹ́ tí mo fi ń ranra mi ní school tó rọ́mọ bó ṣe ò jẹ ni mí o. bọ̀ Bùsáyọ̀ kí ló dé tó ṣe jẹ́ ọmọ bó ṣe ò jẹ́ àwọn parents ẹ̀ ń kọ́ ṣé wọn lè assist ẹ ni. Bùkọ́lá ìwọ ló tún ń sọ̀rọ̀ báyìí ẹni ìjà ọba ló ń pè rẹ̀ lọ́kùnrin ẹni tó ń rí jẹ kò lè mọ iye ẹni tí ebi ń pa sórí bí mo ṣe wà mi ò ní ìyá mọ́ láyé ìyá mi ti ṣaláìsí bàbá mi kẹ̀dẹ̀rẹ́ arúgbó ara náà fi bí mi bàbá mi ti dàgbà wọn ò lè ṣiṣẹ́ mọ́ ẹlẹ́gbẹ́ pé èmi gan ni mò ń bọ́ bàbá mi àtàbúrò mi tán bí tẹ̀lé mi kò ságbára fún wọn mọ́ ni. Bùsáyọ̀ stress yẹn ti pọ̀ jù that's too stressful so nǹkan tó ń ṣe nìyẹn tó fi ń rán rẹ ní school gbogbo wàhálà yẹn ó ti pọ̀ jù náà báwo gan wá níwèé ṣe fẹ́ wọrí because àwa tá a stress ara wa gan tó bẹ́ẹ̀ yẹn kò tí easy ìwé ò tí ì wọrí ká má sọ gbogbo àdúró stress ẹ̀ ó ti pọ̀ jù Bùsáyọ̀ máa ní láti stop iṣẹ́ yẹn ni o o máa ní láti stop ẹ ni because tó bá stop ẹ báwo ló ṣe fẹ́ ṣàṣeyẹgẹ kò easy now. Bùkọ́lá wọ́n ti èmẹ́nu lọ bẹ̀rẹ̀ rárá àti rárá kí n stop kí ni mo sórí tí má fi lè stop iṣẹ́ tí mò ń ṣe ó ti parí fún mi nìyẹn ó ti tán pátápátá nìyẹn kò tiẹ̀ sí nǹkan kan mọ́ kí ni kémi àtẹ̀bí máa jẹ́ lọ́nà mi ò lè continue ẹ̀kọ́ mi mọ́ mi ò lè kàwé kankan mọ́ because kò sí míìsì kankan fún mi ń bò mí kò ságbára fún mi ń bò mí mi ò lè stop ẹ o ṣáà jẹ́ kí n wá máa forí tì í báyìí kí n máa forí ro ọlọ mọ̀ pé tó bá pẹ́ tó bá yá Ọlọ́run á kó mi yọnú ẹ̀. Bùsáyọ̀ ṣé wo ò nígbàgbọ́ ni. Bùkọ́lá mo nígbàgbọ́ àmọ́. Don't say anything it is well. Bùkọ́lá gbogbo nǹkan tó wá sọ̀kalẹ̀ ń sìn kí ló wá fẹ́ kí n ṣe fún yín báyìí. ẹ ṣe mọ́ mi ṣé mo pé mo sọ fún yín pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni Bùsáyọ̀ ẹ jọ̀ọ́ mọ́ mi mo kàn fẹ́ kẹ́ bá mi dàpọ̀ mọ́mọ́ tọ́ ni mo fẹ́ kẹ́ bá mi mú bí ọmọ bíbí inú yín gangan nǹkan tẹ́ bá lè ṣe fún mi òun ni kẹ́ ṣe fún Bùsáyọ̀ ẹ jọ̀ọ́ mọ́ mi nǹkan tí mo fẹ́ nìyẹn please. Bùkọ́lá gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí mo kò sí nǹkan tí mi lè ṣe ń bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n èyí tó wà lé ń bẹ̀ tó wí tó bà mí lẹ́rù ni pé kí n fi ọ̀rẹ́ ẹ ṣe ọmọ kò lè jẹ́ ti bàbá tọmọ kó má làálàá o. ẹ̀yìn ò ṣeé ṣe nǹkan kan ni mo kàn lè ṣe màá fún ní nǹkan tí mo mọ̀ pàgbára mi kà kó dẹ̀ rọra máa bá tiẹ̀ lọ. mo mọ̀ pé ẹ lè ṣe mo mọ nǹkan tẹ́ lè ṣe nítorí ẹ̀ mo ṣe mú Bùsáyọ̀ wá bá yín ẹ jọ̀ọ́ ẹ mọ̀ pé mo sọ fún yín pé mọ́mì Bùsáyọ̀ ti kú mo fẹ́ kí Bùsáyọ̀ máa wẹ̀yìn ẹ̀ báyìí kó máa rí yín bí ìyá ẹ̀ ni kó dàbí ẹgbẹ́ yìí gangan lẹ̀bi ẹ jọ̀ọ́ mọ́mì nǹkan tí mo fẹ́ nìyẹn ẹ wò ṣe mọ̀ pé ẹ̀yin àgbàlagbà náà lè máa ń pòwe pé tájà bá lẹ́ni lẹ́yìn ó máa pọ̀ bọ̀
tó ṣe bí òwe má bínú mọ́ ẹni pé tájà bá lẹ́ni lẹ́yìn ó máa pọ̀ wà wá. ẹjọ́ mọ́ mi torí Ọlọ́run mo kàn fẹ́ kí inú Bùsáyọ̀ dùn. I want her to be happy kó gbàgbé gbogbo ìyà tó ti jẹ sẹ́yìn. ẹjọ́ mọ́ mi torí Ọlọ́run kó tí mi fẹ́ nìyẹn. Bùkọ́lá ó ṣàǹfọlá jí ọ̀ṣà ó ti mọ̀ pé mo láìkí ẹ̀ ó dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó gbà tí lọ́wọ́ mi wo bó ṣe gbé mi mọ́ra ẹ̀yin ọmọ ayé tẹ́ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ yẹn ti mú àwọn ọgbọ́n ọ̀rọ̀ tẹ́ máa ń lò yẹn. gbogbo mo ti gbọ́. Wow, I love you, Mom. Oh, you're my darling. Ọlọ́run máa bá mi bless ẹ. Àmín. Àdúrà yín máa gbà. Àmín. Everything. Mo ti gbọ́ yóò rí pé bẹ́ẹ̀ mi mo ti múra mi jáde wo mo fílà tó Bùsáyọ̀ àbí ilé nílé mo bọ̀ tí n bá dẹ̀dẹ̀ látòdì àwa máa sọ. Kí lè mo bá mi bọ̀? Ìjọ wo ni mo jáde tí mi bẹ̀ fún nǹkan kan tẹ́lẹ̀. Kenny nice Mom. Love you so much. Tó bá jẹ́ pé mi mọ̀ pé kò séyàn lára ẹ̀ pé dáadáa báyìí lórí ni ṣé mi àṣìyẹ lóore ni mi ò ní ever ṣe lóore débi pé màá mú ẹ wá mọ́ mi rárá. jọjọjọjọ torí Ọlọ́run má pariwo òṣì lé mi lórí kí ni nǹkan gan náà gan kí ló ṣe fún mi gan-an. Bùkọ́lá ìwọ nítorí pé o ṣe oore kékeré oore bíntín oore tí ò tó nǹkan kan níwájú Ọlọ́run torí o ṣe fún mi ló wá pè mí ló wá ń sí ìrègùn tó tó ìlú mi lórí. Ó jẹ́ kí n máa níran pé mi ò níyà nìyẹn àbí ó jẹ́ kó yé mi wípé ọmọ tálákà ni mí ìwọ kẹ̀dẹ̀rẹ́ ọmọ olówó ò ṣe o àmọ́ jẹ́ kí n wá sọ fún ẹ ẹ̀dá máa ṣoore ń gbà mí o ká dẹ̀ fojú jọ bí ibi dẹ̀ wá ń gbà mí ká máa fojú jọre ẹ̀wọ̀n ni kéèyàn ṣe oore tọ́kọ́ tún lóṣù tí fúnyàn ní oúnjẹ tọ́kọ́ tún fi oògùn yàgbẹ́ sí kí ló ṣe gan-an kí ló ṣe. Wo Bùsáyọ̀ èmi ò ṣoore fún ẹ kí n lóṣù tí o èmi ò ṣoore ẹ̀dẹ́ fún ẹ rárá ó kàn jẹ́ wípé o ti fẹ́ mọ̀ ìyá ọ̀ṣọ́jọ́ṣọ́ lọ ni kí ló ti ẹ̀dẹ́ gan-an ṣé ìwọ nìkan ni tó jẹ́ pé mọ́mí mi ò lè sọ̀rọ̀ méjì kan tó dárúkọ Bùsáyọ̀ she hardly even remember me her only daughter these days kí ló dé ṣé ìwọ nìkan ni àbí tẹ bá dẹ̀ ti ṣògùn sí wọn tó fi jẹ́ pé wọn ò lè rántí ẹlòmíì mọ́ ju ẹ̀yin nìkan lọ ẹ jẹ́ ká gbọ́. èmi lóògùn fún mọ́mí ẹ̀ Ọlọ́run má jẹ́ kí n rí o kí ló pé oògùn bíi ti ẹ̀mọ̀nà ibi tó ti ń ṣe mi ò tiẹ̀ rò pé mo gbógun àfògùn stéètì èmi lóògùn fún mọ́mí ẹ̀ èmi ò ń ṣe oògùn tèmi o tí o bá wá fẹ́ mọ ìdí tó fi jẹ́ wípé mọ́mí ẹ̀ wọn ò lórúkọ míì tí wọ́n ń pè lójoojúmọ́ àfi Bùsáyọ̀ lọ á bẹ́tà kó wọnú ilé kó lọ bá wọn kó o pè wọ́n kọ́ ẹjọ́ jókòó kọ́ ẹjọ́ sọ nǹkan tó wà ń dẹ̀. àárín ìwà àti ìyá ẹ̀ nìyẹn wà kó ń ṣàárín èmi àti ẹ òjòwò òṣì ẹ̀ rí bó ṣe rí nígbà tó ń jowó èmi obìnrin báyìí tó wọ́ tọkọ ẹ bá fẹ́ yàwó àfi kó lọ bẹ lórí dànù ó ń ràn án. Bùsáyọ̀ lẹ́nu ẹ sí mi àbí ó ti dáa má wọ̀ọ́rí mo mọ bí tí màá ti mú ẹ. mo jẹ́rìí ẹ ṣé bí wọ ni ò ṣe ọmọlúàbí wo wàá dẹ̀ gbádùn mi sórí lọ́tẹ̀ yìí obì ẹ máa lé ìlọ́po 4 sí ti tẹ́lẹ̀ ó dà later ó ṣe yes tani o. Mọ́mí. Bùkọ́lá ṣé o sì fẹ́ rí mi ni. Of course mo fẹ́ rí yín ni mọ́mí. ó dà wájú kọ. Mọ́mí. Kí ni Bùsáyọ̀ wá ń ṣe mí báyìí lójoojúmọ́ kí ni Bùsáyọ̀ sọ fún yín pé òun fẹ́ àbí kí ló dé tí Bùsáyọ̀ ṣe fẹ́ mọ ìyá ọ̀ṣọ́jọ́ṣọ́ lọ kí ló sọ fún yín pé òun fẹ́ mọ́ mi. tó bá need anything látọ̀dọ̀ yín ẹ sọ fún Bùsáyọ̀ pé kó pè mí kó kọ́kọ́ sọ fún mi náà kó tó rí yín kí Bùsáyọ̀ mọ̀ máa wá bíbá lẹ́yìn mi mọ́. Bùkọ́lá irú question wo ló ń bi mí yẹn ṣé ìwọ kọ́ ló ṣokùnfà bí Bùsáyọ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní wá sínú ilé yìí. lóòótọ́ ni èmi mo ṣokùnfà bí Bùsáyọ̀ ṣe wá bíbá ẹ̀ bọ́ kí ló dé tó ń wá bíbá ẹ̀ lójoojúmọ́. Bùkọ́lá gbọ́gbọ́gbọ́nà ìwọ kọ́ ló sọ fún mi pé ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ni Bùsáyọ̀ ni dá mi lóhùn báwo ni wọ́n ṣe wá fẹ́ jẹ oyè ká fi ààbò fẹ́gùn ká má dẹ̀ dókun ẹlẹ́bàáyé kò dé wá yí ẹni o sórí Bùsáyọ̀ tó ń wò yẹn ọmọ dáadáa ni ọmọ téèyàn fi ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run kó tún fúnyàn lọ́mọ gidi bíi tiẹ̀ ni àti pé ọmọ ni olórí ẹni tó o bá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ láti àárọ̀ báyìí títí dalẹ́ dijọ́ kejì
ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Mọ́mì, olóore mi ni Bùsáyọ̀. Ẹ gbọ́, oore kí ni Bùsáyọ̀ ṣe fún mi tó yẹ kí n fi máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ láàárọ̀ àtọ̀sán? Kí lóore tó ṣe fún mi? Kọ́mpìnì wo ni mo dá sílẹ̀ gan tí Bùsáyọ̀ bá mi mójútó tó fi jẹ́ pé mi ò lè má dúpẹ́ lọ́wọ́ ẹ̀? Mọ́mì, èmi ni mo mú yín mọ Bùsáyọ̀ o. Èmi mo sọ fún yín pé ìwà ẹ̀ dá. Tí má dẹ̀ sọ fún yín pé ìwà ẹ̀ ò dá, mo yẹ kẹ́ believe mi ni. Ó yẹ kẹ́ believe mi ni o. Ẹ wo mọ́mì, Bùsáyọ̀ ti change. Bùsáyọ̀ is not what she used to be. She hardly come to school these days. Ẹ wò tí mo ti fojú mi rí Bùsáyọ̀ gbẹ̀yìn ní class àti over a month. Ẹ wá sọ pé ìwà ẹ̀ dá. Níbo ló dá sí mọ́mì? Bùsáyọ̀ ti change. Gbogbo ẹ̀ náà torí pé o wá fẹ́ bá mi sọ̀rọ̀ ìyẹn wà ní kò dìde mọ́ mi lórí kó máa pariwo lé mi lórí náà. Ẹ má bínú. Tí máa lọ sí skul Bùsáyọ̀ yẹn nìkan ni mi ò rí sí ní tilẹ̀ tọ́lọ̀. Èmi ò rí sí gbogbo ránu tó ń ṣe yìí. Ṣẹ́yìn náà ti wá rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà ti rí. Ẹ ti pé ẹni tó yẹ kéèyàn yẹra fún pátápátá ni Bùsáyọ̀ báyìí. Gbogbo ẹ̀ náà ó ṣì ń dà. Èmi á pè máa bá sọ̀rọ̀. Nítorí lọ́bẹ̀ tó fi wárú sọ́wọ́ á ṣàlàyé fún mi. Lẹ́yìn tí n bá sọ̀rọ̀ tán ó wá máa ṣe ni kò wá máa ṣe akèrègbè ẹ̀ báyìí ló máa wá sọ ibi tó máa fokùn sí lọ́rọ̀. Mọ́mì ẹ wò, ẹ má bọ́dà ara yín rárá. Ẹ má wulẹ̀ pé Bùsáyọ̀, ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Ẹ má pè o, ẹ má pè. Ó dáa mo ti gbọ́, màá ṣáàrí, ṣó ti yé mi. Má rí. Ẹ ṣáàrí, ẹ rí Bùsáyọ̀ àbí? Bùkọ́lá, kó má máa farabalẹ̀ gbọ́ tẹlòmíì mọ́ tẹ̀ ló máa ń bí mi. Abracasas, abracasas. Ẹ káàbọ̀, ẹ̀yin áńgẹ́lì mi olùpèsè. Gẹ́gẹ́ bí iṣẹ́ mi lóṣooṣù, òun ló mú mi pè yín. Arábìnrin lọ́dọ̀ ká mú jẹ́ tuntun ìwá nítorí owó ìyanu yín tó ń wà nínú ayé rẹ̀. Ó wàá forí balẹ̀ fún wọn. Ìbà. Tetragrammaton. 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 Sevandu kuitare. Sevandu kuitare. Sevandu kuitare. Ẹ káàbọ̀, áńgẹ́lì olùpèsè. Mi ò pè yín fún kúrárà, bẹ́ẹ̀ ni mi ò sì pè yín fáwọn. Gẹ́gẹ́ bí iṣẹ́ mi lóṣooṣù, òun ló mú mi pè yín. Arábìnrin Ládé Àjàká ló mú ẹ̀jẹ̀ rẹ̀ tuntun yìí wá nítorí pé ọwọ́ ìyanu yán nínú ayé rẹ̀. Ìbà. Tetragrammaton. 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 Ẹ kú iṣẹ́. Mo rò pé ẹ ti rí gẹ́gẹ́ bí
a ti pe àwọn áńgẹ́lì lẹ́sẹẹsẹ láti wákàtí àti àkókò yìí lọ. Ẹ pè wọ́n bí ẹ ṣe fẹ́, wọ́n á sì ṣiṣẹ́ náà fún yín. Ojú ò ní tì yín. Òróró ti rí tí mo sọ yìí. Tí ẹni wọn máa lò tán bá fẹ́ lọ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé sà, ẹ ṣé mo dúpẹ́ sà. Ṣé rí títí àlá yẹn èmi náà mọ̀ kò léwu, ṣùgbọ́n torí ìmùlẹ̀ tó wà láàrin èmi àti wọn kò ní jẹ́ kán lè ṣe bẹ́ẹ̀. Ọ̀pá kan nínú ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ bá ẹ sọ. Yorùbá sì ní ọmọ tó bá mọwọ́ wẹ̀ yóò bá gbà jẹun. Ìwọ mọwọ́ wẹ̀, dandan sì ni kó o bá gbà jẹun. Ó wù mí kí n gbé ìwé agbára mi fún ọ. Sórí ìwé agbára yìí tí n bá ti gbé fún ọ, olóṣooṣù tí mò ń wá mọ́ bọ́ sí ìyẹn kù ńbẹ yóò wá jásí pé fúnra rẹ ló mọ̀ sí láì rí mi. Àmọ́ o ní láti máa pe orúkọ àwọn màláíkà yìí bó ṣe tọ́ àti bó ti yẹ. Tẹ́ bá gbé fún mi máa pè dáadáa sà. Àmọ́ kí n tó gbé fún ọ, mo fẹ́ kó o ṣe ìlérí kan fún mi. Ẹ sọ ohun tẹ́ bá fẹ́ kí n fi ṣèlérí fún yín, máa ṣe. Mo fẹ́ kó o kọ́lé ìjọsìn ńlá kan fún mi tí yóò ní ààyè ìgbọ́kọ̀sí àwọn èèyàn. Dáàdì, kékeré nìyẹn ilé ìjọsìn. Ó dáa, mo wá ń ṣe ìlérí báyìí pé màá kọ́ fún yín. Ẹ wá mọ nǹkan tẹ́yin máa ṣe fún mi. Ẹ wá wo ilẹ̀ ibi tó bá dáa tó tẹ́ yín lọ́rùn. Ẹ ṣáà náwó ẹ̀ sí mi báyìí. Èmi á máa báṣẹ́ lọ, màá kọ́ fún yín. Kódà tí mo bá tún wá kọ́lé ìjọsìn yẹn tán, màá wá ra mọ́tò tó bá tẹ́ yín lọ́rùn, màá tún fi lè. Rí i pé ò ń pe àwọn áńgẹ́lì yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ, torí pé tí o bá sì pé ó léwu, wọ́n lè bínú. Ìbínú wọn sì rèé ó lágbára. Máa pè wọ́n dáadáa, máa ṣe bẹ́ẹ̀ ṣe ni kì í ṣe sá. Ẹ ṣé sá. Ẹ ṣé. Dáàdì, 500,000 ló wà ńbẹ̀. Owó yín lóṣooṣù ìtẹ́ máa ń gbà tóṣù yìí náà. Bó ṣe ń tọ́jú mi, Ọlọ́run á tọ́jú mi náà. Àmín. Àwọn màláíkà wọn á dúró tì ẹ́. Àmín lórúkọ Jésù. Mo ti fẹ́ máa lọ. Ọmọ ibùdó Ádámù ilé tìmùtìmù kẹ́gbìn dà sínú ó wá aṣojú rékété ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ayẹlẹ ó lè dájú ara ayé pọ̀ jù torí o. Sunday apanilẹ́kùn jà ayé ẹgbọ́ pàkúté Ọlọ́run. Àwọn dáàdì náà ní gbé sínú mọ́tò fún wọn. Bàbá ń ṣe ló yí ọ. Bàbá ẹ mọ́ làágùn jìnnà ó yí ọmọ yín ẹ gbọ́ ó sì yé mi gangan. Arábìnrin ìbá dáa kọ́ ọ jáwọ́ nínú iṣẹ́ tó ń ṣe nítorí ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra ara rẹ̀ tó rí wọn ewu ni. Mo fẹ́ bi ọ́ léèrè ọ̀rọ̀ kan. Ǹjẹ́ o rántí àlá tó o lágbẹ̀yìn? Àlá. Excuse me, sir. Mo rántí. Ọ̀kàrẹ̀ sórí arákùnrin tó fara hàn lójú àláhùn ọ̀gbọ́n bí aláàánú rẹ ni alábàárìn rẹ sì ní pẹ̀lú òun gangan lélẹ́dùn àrán sí ọ látòdì ọ̀run gẹ́gẹ́ bí aláàánú rẹ bọ́ bá pẹ́ bọ́ bá yá ẹ jọ pàdé
yóò sì ràn ọ́ lọ́wọ́ dọjú ògbó rẹ̀ kẹ̀dẹ̀rẹ̀. ọ̀dà àwò ẹ ṣeun ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kókó tó wà ń bẹ̀ gangan nítorí ọmọ tá a wá ṣé kí láà ṣe tara rẹ̀ ó fi yá. ara rẹ̀ ó yá ẹ gbọ́ bí ẹ fọkànbalẹ̀ ara rẹ̀ ó yá pirilologo jí ni ẹnìkan ò ní bókùnrùn ẹyẹ lórí ìtẹ́ ẹ gbọ́ nǹkan kékeré ní gbogbo eléyìí ọkàn ní nǹkan tá a sì ní torí ní àwọn ẹbọ kéékèèké kan tá a ò rú kó tó di pé yóò dìde lórí àkéte àìsàn yìí ẹ gbọ́ yóò wà náà yín ní àwọn séńjì díẹ̀. ọ̀dà ènìyàn wà tó bí èlò. tí n bá ní fojú inú wò ó yóò mọ̀ fẹ́ wá tó bí ẹgbẹ̀rún 5. Vadaṣẹ. Wo má ṣe wàhálà má ṣe wàhálà. Ń bọ̀ ẹ má bínú. èrò tó sú á tó mú òru ọ̀la ẹ rọ̀wọ́ mi. bí mo ṣe ń wo gègéru ọmọ yìí gan fúnra rẹ̀ yóò wòkèwòkè ń di ifá. yóò jó ìṣẹ́rí bẹ̀gàn tẹ́lẹ̀ oníjó lòun ń tẹ̀lé àwọn alárìnjó tí a tà tẹ́lẹ̀ ni. tó nígbà tí ara rẹ̀ wà ní ìṣẹ̀lẹ̀ à ń jó yá. Adékọ́lá ṣùgbọ́n ò ṣe yẹn ṣá o tó o dẹ̀ fi travel out kó o má tiẹ̀ sọ fẹ́ni kankan o sọ fún dáàdi ẹ̀ àti mọ́mí ẹ̀ o sọ fẹ́mi gan pàápàá àfìgbà tí àbúrò ẹ̀ rẹ̀ wá sọ fún wa pé pẹ́sẹ́ o àwọn dẹ̀ ti gbúrò ẹ̀ wípé Canada ló wà èèyàn kì í ṣe bẹ́ẹ̀ yẹn náà. mọ́mí ẹ má bínú àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ gan ni wípé wọ́n ti rán sí mi kí ló mo travel yẹn pé tí n bá fẹ́ travel o kì í má yẹ kí n hàn kán mọ́ mo lèmi náà ṣe wá ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí mo dán mo ti pe àbúrò mi kó sọ fún yín pé mo ti wà ní Canada o. bẹ́ẹ̀ni àbúrò ẹ̀ sọ bẹ́ẹ̀ náà pẹ̀lẹ́ ṣe dáadáa ló dé ṣáànà náà ló wá dé. bẹ́ẹ̀ni màá náà ni mo dé. gbogbo àwọn ará Canada ńkọ́. àdúgbò fọlọ́run. iṣẹ́ ńkọ́. iṣẹ́ ń lọ. ọ̀rẹ́ mi ńkọ́. àwọn wà tí wọ́n jí dáa. mọ́mí ẹ jọ̀ọ́ excuse me fẹ́ sáré ìzàrà mi. ó dà. má pẹ́ kó wá fún mi ní ààbọ̀ Canada kò yín fún mi dáadáa. Adékọ́lá. Yes, ta ni o? Mò ń bọ̀ o. Máyọ̀ ni. Ó kì í ṣe máa ń tó ìdó. Mo ṣe fẹ́ pè é lórí àbọ̀ mi. Ṣòro bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Mo ní àlejò kan sínú ilé yìí tí mo fẹ́ kó ṣiṣẹ́ fún mi. Irọ́ ni o. Ẹni náà wà dá. Ó lọ sí tọ́lẹ̀tì ó máa tó dé. Ọkùnrin. Pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni mo ti lálejò. Àbórí. Bùsáyọ̀ lórúkọ ẹ̀ ń jẹ́ ọmọ mi dáadáa tó súnmọ́ mi gidi gan ni. Kí ni nǹkan tí ìwọ nìkan ń dá ṣe níbi tó dákẹ́ rárá? ẹ̀kọ́ tèmi rò ní pé irú bíbá yìí ni àlàáfíà máa ń wà àti pàápàá irú bí yìí ni ọ̀rọ̀ ilé àti tí mo jẹ́. Bùsáyọ̀ ní ìta Adékọ́lá ọmọ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ó ṣe ti Canada dé ni. àpàlẹ́
káàsán. ẹ káàsán. ẹ ti mọ́ra náà nìyẹn àbí pẹ̀lẹ́ má dìá. pẹ̀lẹ́ wo Adékọ́lá. Bùsáyọ̀ tó ń wò yẹn ọmọ mi tímọ́tímọ́ tó súnmọ́ mi dáadáa ni kò kí fi mí sílẹ̀ ńgbà kankan ọmọ gidi ni ẹ fìlà tó ṣe ti gbọ́ mò ń bọ̀. Apọ̀lẹ́. Níbi dọ́là sí mọ́ ẹ̀. Ṣé ọ̀dọ́ ọ̀rọ̀ lẹ́ ń gbé ní àbí ẹ̀ máa wá kí wọn? No, mi ò gbé bíbá yẹn. Mo kàn máa ń bá wọn ṣeré lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Kò sọ pé mi ò rójú ní ìgbà rí. Ǹjẹ́ máa wá ń bá wọn ṣeré dáadáa láìmọye ìgbàǹgbà mi kó rí pé mo travel lọ sí Canada nìyẹn. Anyway, ó máa wọn mi ká mọ́ra jù báyìí lọ. Ká mọ́ra? A ti mọ́ra náà àbí ṣéèyàn ti máa mọ́ra jù báyìí lọ ni? Ó yé mi àti mọ́ra. Àmọ́ nǹkan tí mo sọ ni pé bóyá kí n tó kó bí fún mi ní fóònù nọ́mbà yín, màá máa pè yín, ẹ̀yin náà máa pè mí, a máa pè ra wa. Àbí? Ìyẹn náà ni. Tani, tá la kọ́kọ́ ti fẹnu sọ gígiri lẹ. Ní sùúrù. Sínlé wọn ti jáde. Wọ́n ti jáde. Yóò sì pẹ́ kán tó dé. Mẹ́bí ọkọ̀ tó máa ń gbé jáde nù. Ẹ wo àgbàlagbà tẹ jẹ́ ni màmá ti ráhùn ò fẹ́ rí yín mọ́ ń bí ẹ wò ẹ wá máa lọ ìsìn fẹ́ kíjọ bọ́ lẹ́nu mi ẹ mọ̀ pẹ́. Wà á bí mọ́. Wọ́n ní ẹ mọ̀ wà mọ́. Wọ́n ní ẹ mọ̀ wà mọ́. Ọmọ aráyé amóore súnú ṣe ni wọ́n. Ó dáa. Wọ́n fún ẹ lọ́bẹ̀ òun tàbí sí ṣòro kó gbọ́n tẹ́ni tó sì é ní. Ní nǹkan tí mo rò sí àwọn àlátà ńlá láṣẹ pé a fojú kanra wa ọ̀tẹ̀ náà yẹn ni pé kò sí ò bá ṣe bẹ́ẹ̀ àríra wa rí àdẹ̀ńlá irú àlá kan. Alábàárìn ṣé màá ní Madam Àjàkẹ́ kí n ṣe olóore mi mọ́ ni. Sáyọ̀. Mi ò lọ kankan. Kí ló ń rú lọ́rọ̀? Ó kàn ń jọ mí lójú ni ó ń yà mí lẹ́nu bí mi àti ẹ̀ ṣe pàdé. Kò sọ ń pè níṣẹ́ ìyanu lórí yẹn miracle àwọn lórí yẹn á jẹ́ àwọn ẹ lọ. Ṣé ń wọ ẹ̀yìn tí yóò tẹ̀? Òréré ayẹlẹ ọmọ òréré ni ẹnì kankan ò lè ráyè òréré ni alẹ́ ìbáni ilé ayé òréré ni ọmọ ènìyàn ẹ ṣe pẹ̀lẹ́ ẹ rọra ò sáré owó mọ níwọ̀nba ẹ rọra òréré ayẹlẹ ọmọ òréré ni Àbíbá kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ kú Àbíbá wọn ni mo bá sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ kí ló fa gbé báyìí. Mo yé mi mo yé mi. Kí ló tó ṣe wá ń ké kí ló ṣẹlẹ̀. Mo yé mi ò wá. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? Olè Joshua ni alẹ́ àná àjọjẹ ni àjọmu kódà gan pàápàá
àwọn ti látago 10 dago 2 òru ni ló ká kó lọ sùn pàtó máa dàárọ̀ ẹ̀ báyìí àgbápá kò ṣe gbé a máa gbẹ́sẹ̀ báyìí ó tún di jọ wọ́rọ́ òun lè jẹ́ sọ àti kú. wọ́n ní tó sọ àgbo ayé mi ọ̀ wọ́n ní tó sọ àgbo wọ́n lówó rẹ̀ yàn tí wọ́n tẹ̀ ń gbé wọn kiri lánàá kí ló ṣe bó lẹ́ gbé wọn lọ. ara ló rò fún wọn gbogbo àwọn ọ̀rẹ́ pátá tí wọ́n bá iṣẹ́ fún àwọn làwọn wá kiri lánàá àfi padà wálé wọ́n sì lọ́nu o. wọ́n ní Joshua. òrèrè ayé lẹ́nu òrèrè ni o ẹnìkan kan ní òrèrè ni o alẹ́ ìbánilẹ̀ ayé òrèrè ni o ọmọ ènìyàn ẹ̀ ṣe ẹ rọra o sáré owó mọ níwọ̀nba ẹ rọra o. Busayo, kí ló dé tó sùn bedroom tẹ́ pé sitting room ló wá sùn? Mi ò kàn feel like ni. Busayo, sórí gbogbo ṣe sí ẹ láti bí ọjọ́ mélòó kan, ó yé mi. Nǹkan tó ń try láti ṣe ni pé òun avoid àti jẹ́ kémi àti ẹ̀ka close. Kò dẹ̀ fi ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò yé mi ọmọ. Kí ló dé ló ń ṣe bẹ́ẹ̀? Ó ṣe mí rárá. A jẹ́ pé èmi mo ń tẹ́ra ọmọ ẹ lọ́rùn nìyẹn dẹ̀. Kí ló mean? Kí ni ẹ wá túmọ̀ sí? Ó túmọ̀ sí ní wípé o kàn like mi lásán ni. O ò nífẹ̀ẹ́ mi bí mi ṣe nífẹ̀ẹ́. Adékọ́lá, kí ló dé tó ṣe ń sọ̀rọ̀ bí ọmọdé báyìí? Ṣé tí mi ò bá nífẹ̀ẹ́ rárá, ṣé màá ti ẹ̀bọ́dà àti wá sí ìbàdí mi pé mo fẹ́ wá sùn? Kí ló dé wá fi ṣe gbogbo tó ṣe? Kí ló tó ṣe báyìí? Ọkọ mi, olówó orí mi, ó yẹ kó mọ̀ wípé mo nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn. Ìfẹ́ tí mo ní sí ẹ yìí náà ni ò tí ì fi àyè gbà mí láti bẹ ẹ ní àjọṣepọ̀. Jọ nítorí Ọlọ́run ọba, mo fi títóbi Ọlọ́run ọba bẹ̀ ẹ́. Má wojú mi, má wùwà mi, ọkàn mi ni kó máa wò. I swear to Almighty God, I love you. Àwọn ọkàn ẹ̀ ṣe èmi gẹ́gẹ́ bí ayé lóde olùmọ̀ràn ọkàn báyìí fẹ́ mọ̀ kó tó wà lọ́kàn ẹ̀. Yorùbá gan sọ wọ́n ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀. O ò lè wà lókèrè kó wọn bóyá ọbẹ̀ níyọ̀ àbí kò níyọ̀. Tèèyàn gan téèyàn bá súnmọ́ ra èèyàn ni wọ́n máa mọ̀ wọ èèyàn ni wọ́n máa mọ̀ ṣe èèyàn. Gbogbo tó ń ṣe yóò dáná. Ó dìgbà téèyàn bá lanú ẹ̀yẹ kò tó rí nǹkan tó wà nú ẹ̀. Inú tèmi lèmi mọ̀ sí mi ìmọ̀nú ẹlòmíì. Ó yá nǹkan mi dẹ̀ wà ń bẹ̀ ni kò ṣàlàyé kó lè ọ̀rọ̀ wa kó lè máa gún régé. Adékọ́lá, mo sorry gan but mi lè sọ jù báyìí lọ. Ṣó ti gbọ́? Lọ sùn. Tó bá pẹ́ tó bá yá ọ̀rọ̀ ayé ẹ. Ọ̀rọ̀ máa yé mi. Àbí? Ṣé o fẹ́ sọ ìgbà náà lórí sàn? Ò sí wàhálà. Látẹ̀lẹ̀ nu ayé káyé ní pé àyà ibìkan pé a ní ibìkan living room, ibìkan bedroom, níbo lèèyàn sùn dé ọ̀rọ̀. Bí àwọn ṣe ọ̀rọ̀ sí i. Bínú kẹ́ ẹ̀. Busayo, ó ń ṣẹ̀ mí. Ó dẹ̀ ń ṣẹ̀ mí gidi gan ni. Kí ló ṣe náà? A gbé iṣẹ́ fún ẹ láti ìjọ yìí. O ò lè ṣe. Mo gbójú mi dáadáa o. Má rò pé torí mo fẹ́ràn ẹ o. Lèmi bẹ́ẹ̀ níṣẹ́ ló kọ̀ lóun lọ́ọ́ jẹ́ àgbẹ̀. Wá gbọ́ o. Màá jẹ́ kó yẹ wípé eyín tí ajá fi ń pa ọmọ ẹ̀ ṣeré ló fi ń bù jẹ. Bí mo ṣe fẹ́ràn ẹ tó ni mo ṣe máa ṣí ẹ léṣe. Ṣó ti gbọ́?
kó yá lọ jẹ́ iṣẹ́ yẹn kíákíá. Big Mummy, ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń rò yìí ó yẹ kẹ́ ẹ jẹ́rìí mi látànà kó tó dé ni ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mi ò kí ń mọ̀fọ àmọ́ eléyìí ó kàn fẹ́ ṣù mí lọ́wọ́ ni omi ló pọ̀ jọ ká lọ ẹ wo ṣẹ́yìn bọ̀bọ̀ Adékọ́lá àdúrà ti pọ̀ jù ojoojúmọ́ báyìí àdúrà lọ́sàn àdúrà lálẹ́ àdúrà láàárọ̀. ó ti tó àdúrà yẹn lọ kí ló ṣe irú àdúrà wo ni Adékọ́lá fẹ́ gbàdúrà wa àwa gbọ́n mọ kọ̀ọ̀rọ̀ ibi tí àdúrà ti ń gbà jùlọ báwo ló ṣe gbàdúrà gbà sí àbí Adékọ́lá àná yẹn náà kọ́ ni àwọn tó ju Adékọ́lá nìkan lọ tó ṣe pé wọ́n lè fi sínú ibi tábà ó ti ṣiṣẹ́ wọn dànù tí ò lè sí nǹkan tó tẹ̀lé mi ìwọ sọ fún mi tó gbàdúrà excuse me wá gbọ́ mi Bùsáyọ̀ mo fún ẹ ní ẹni sí ọ̀la tí yóò bá lọ ṣe iṣẹ́ yẹn fún mi ní kíákíá máa ju ẹ lójú. ẹ jọ torí Ọlọ́run bí gbọ́n mi ẹ já padà kí ló dé gan-an adẹ́ẹ̀kì adẹ́ẹ̀sà ẹlẹ́ẹ̀mẹ́rin tó kú kí ló dé fẹ́ bà mí láyé jẹ́ ni ẹ fẹ́ bà mí láyé jẹ́ ni ṣé wọ́n rọ yín sí mi ni ẹ fẹ́ ránṣẹ́ èèyàn lè bá yọ̀tọ̀ kú dẹ̀ fa ní tọ̀yà ni mo tọ́mọ yín ni àbí mo jọmọ yín ooo ajá tí ọmọọmọ tiẹ̀ fún lọ́mú àmọ́ ọmọọmọ ọlọ́mọ ọmọ gẹ́jẹ́ ẹ̀yin mọ́mọ́ tí ẹ̀kúnrí ẹ̀ bá bẹ́ ẹ̀rọ àtọ́jú ẹ̀ wá rọ̀ wá níṣẹ́ òṣìkiri ẹ̀yin ò ṣe tí ọmọ yín síta kọ́ lọ́ máa fọ́rí lakú káàkiri. ẹjọ́ tó bí ọlọ́ oníkálukú ló ní ìgbésí ayé ẹ̀ tó láti bí ṣé ti bọ́ ṣé rí mi ò lè ṣe iṣẹ́ kọ́lá yẹn kò dẹ̀ sí yàrá ìjà ìjà láǹkù bàbá lá anybody tó lè ṣe ṣé ti bọ́. Bùsáyọ̀ ẹjọ́ sí mi ẹjọ́. Bùsáyọ̀ wá ní bíbá yìí ṣé ẹni ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló ṣe gbégbégbé láàbí wàá mọ̀ ní pé ẹran tó yí ló ń jẹ́ lọ́mọ àbí èmi gan báyìí tá ti bá finish pẹ̀lú ẹ àwọn tó máa gbà ẹ́ lẹ́mìí tì rí kí ló mọ̀ ìlú kò gbòdì rẹ̀ ọmọdé wọ́n ń pè lẹ́fọ̀ọ́ wàá mọ̀ pé o ṣiṣẹ́ jẹ́. sórí àwọn tó ń kí ẹ láyà tó fi ń pariwo lé mi lórí tó ń ṣe gúlẹ́ngẹ́ yẹn by the time tí n bá through pẹ̀lú ẹ wọn ò ní dúró láti gbé ìwọ sọ pé ìyá láyà kò sí ìyá láyà máa sọ pé bàbá ńlá bàbá ẹni tó máa ṣe ó wà. èmi ni mo bẹ sọ. Abrakas. 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 Fasango. 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 Bàbá. Bàbá Bùsáyọ̀. Ẹ ǹlẹ́. Yóò dáa fún yín. Ẹ pẹ̀lẹ́. Yóò yẹ yín. Ẹ ṣeun. Ẹ kú rìn. Ẹ kú àgbálẹ̀ wa. Ẹ ṣeun mo dúpẹ́ o. Àwa nù. Ẹ̀yin lẹ kú àgbálẹ̀ wa. Elédùà ó sì máa fún yín ṣe. Àṣẹ àṣẹ. Àwọn tó láyé ò ní kọjú ìjà sí yín. Àṣẹ o. Ẹ dákun ẹ má ní ìbéèrè mi pọ̀. Ọ̀rọ̀ kan mo fẹ́ bi yín léèrè. Ṣé kìí ṣe pé a wà délé tán àárẹ̀ ni ọ̀tàn wa sọ doyin wò. Pínrín aburú kò ní ṣẹlẹ̀ sí mọ́ ẹ gbọ́ bí mo ti ní ẹ máa gbàgbọ́ nínú ọ̀rọ̀ tèmi èmi è sọ̀rọ̀ mọ́sẹ̀bẹ́ Elédùà ló fi rán mi ẹ gbọ́ bí aburú kò ní ṣẹlẹ̀ sí mọ́ torí dàgìdì kan ò ní jagun ìyá màpò kú ọ̀nà ẹ gbàgbọ́ bí mo ṣe wí. ń gbọ́ bó o ní ara tiẹ̀. bá mi ẹ wo níṣe ní kẹ́ẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ wo kókókó báyìí lára mi lè. Ifá ló ṣeun ẹ gbọ́ Ọ̀rúnmìlà ló ṣeun nígbà mo sọ fún yín jù ní mo níyà nígbà tí ara ọmọ yìí bá yá tán o yóò sọ̀dí wùkẹ̀wùkẹ̀ ohun tí àti gèǹgérù rẹ̀ yóò fi sọ̀dí wùkẹ̀wùkẹ̀ ń di Ifá. ṣé ẹ ó jọ àwọn àjíjà àbí ò sí jù. yóò jò ẹ ṣeun. ọ̀dọ̀ ọ̀run gbogbo wa lọ̀rọ̀ ìjọ ń dùn orí mi ọ̀dọ̀ ọ̀run rẹ o ọ̀dọ̀ ọ̀run rẹ gbogbo wa lọ̀rọ̀ ìjọ ń dùn orí mi ó àti ẹ̀ tí ẹ̀ mọ́ jójó báyìí. òun ti kájú tààrà wa. mo rà pẹ̀rẹ̀ rẹ̀ ń tòótọ́ ẹ̀yin bàbá ẹ wò ó ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ má gbàgbé ìkìlọ̀ tí mo ṣe fún Bùsáyọ̀
ẹ tó bá ń sọ fún tẹ́ ẹ bá délé ẹ sọ pé ọmọ gbàgbé èké lọ kọ́ má kọtí ọ̀gbọ́n ẹsẹ̀ bọ kọ́ má ṣàyà gèlèmọ̀ sẹ́sù kọ́ má wọ̀run yànyàn bí ẹni tí ò ní kú mọ́ o ẹ gbọ́. ẹ wo ṣe rí gẹ́lẹ́bẹ̀ ṣe sọ ẹ̀ bí n bá ti ń délé tí mò ń fojú kan báyìí lèmi ni ó sọ fún pé tọ̀ bàbá ni ó má gbàgbé ọ̀rọ̀ kìlọ̀ táwọn sọ ọ̀dà kódà mo fi ń dá yín lójú pé yóò kàn yín lára láìpẹ́. tẹ́ ẹ bá sì ṣe bẹ́ẹ̀ inú mi ó dùn ẹ gbọ́ ọlọ́ndoyin torí ara pápá báyìí láàbẹ̀tù òjòjò ní sowó ọmọ nájà ọmọ arájò ò ní so yín lókun lọ́rùn aburú ò ní ṣe yín o kò ní ṣe mí náà gbogbo wa pátápátá aburú ò sì ní ṣe nìkọ̀ọ̀kan wa o òyìnbá náà ẹ kílé o ẹ gbọ́ bí. mi náà nílùú rà lọ́la nǹkan kan ṣáà ni mò ń tọ́ lọ́wọ́ ẹ̀ látàárọ̀. kí ni nǹkan náà. mo ní kó hug mi. ṣé musa lẹ́wọ̀n kan fẹ́ lọ wẹ̀ ni pé tí n bá ti wẹ̀ tán má ṣe nǹkan tó bá fẹ́ ìyẹn wá lè ní come here my dear. Mosun, Kọ́lá. Débọ̀ kò lè ṣẹlẹ̀. You're welcome. But ẹ má bínú mi ò rojú rí o. Mo súnmọ́lá lórúkọ tèmi àbúrò madam Àjàká ọ̀rẹ́ mọ́mì ni. Ẹ jókòó. Thank you, ẹ ṣé. Ilé yìí máa dà o. Ní gbogbo ètùtù láì ṣe pàwà létí omi. Èmi ìdá àmọ̀ kó tutù o. Ẹ mọ̀ ó bá ṣe mọ̀ pé àsìkò tá a wá sí ní Nàìjíríà ń bí summer time ọ̀làwà gbogbo everywhere ló ń gbóná. Òótọ́ ni náà. Ẹ̀yin tẹ́ ti pẹ́ ń Canada dáadáa báyìí. Gbogbo òtútù yẹn á ti mọ́ yín lára. Àti ooru àti òtútù gbọ̀mọ̀ ló bá wa lára mu. Àwọn náà yìí bàdá gbé ta dàgbà àti pé a travel lọ sí Canada. Kí ni kí n ṣe lálejò? Àlejò. Ṣàlejò lèmi ṣá. Èmi ò kí ń ṣàlejò yín o. Eégún mọ ní èèyàn mọ. Gbogbo ìgbà ni mo máa ń jọ̀rọ̀ lẹ́nu fún sísítà mi. Àmọ́ Ọlọ́run ti sọ pé èní la máa mọ́ra wa. Adékọ́lá. Inú mi dùn gan nígbà tí mo gbọ́ pé ó dé. Nítorí pé mo wá mọ̀ pé àsìkò ti tó láti fi irú ọkàn mi hàn sí ẹ. Sorry. Mi ò rò pé mo rí ojú rí at all lọ́dọ̀ àwọn ọmọ mi àti máa wá síbẹ̀. Now, secondly, wọn ò bá mi sọ̀rọ̀ ẹ̀. Fílì, nǹkan tó wá ṣe ń bí báyìí kò yé mi. O lè lóní nǹkan lọ́kàn tó fẹ́ bá mi sọ, bóyá mo ń gbọ́ kíni kan náà. Adékọ́lá, òun rọ̀yọ̀, òun kánjú. Aláàfin òrebì kan, mo mẹ́yẹ bọ̀ lápò, oníṣẹ́ dúdú ní àbí funfun. Ó ṣe fara ẹ̀ balẹ̀, ó mọ bó ṣe ń ṣe mí. Ó ń ṣe mí bíi pé kó kàn so mọ́ mi lẹ́ẹ̀kan péré. Farabalẹ̀. Kí ni ẹ fẹ́ kọ́ wa? Adékọ́lá Adéyanjú, ó ti mọ̀wé jù. Sórí, tó bá lè hug mi, jẹ́ kí mi hug ẹ lẹ́ẹ̀kan. Bóyá ẹ ti máa Súnmẹ́yìn! Bọ́sún kí ló wá ṣe mí báyìí? Yé pariwo orúkọ mi jọ. Kí ni nǹkan tó wá ṣe mí báyìí? Kí ni nǹkan tó gbé síbàá tó wá mú? Ẹ mọ́ra ni. Mo mọ̀ dáadáa. Mi ò mọ̀ má dì mí lọ́wọ́ ṣẹ́ mi rárá. Dọ́gbẹ́ náà ṣiṣẹ́ iṣẹ́ orí burúkú wo ló gbé síbàá tó wá ṣe?
iṣẹ́ òṣì wo ló gbé sí bíbá ìtọ́ wá ṣe sọ fún mi wọ́n rán ẹ wá bí wọ́n ti rán ẹ wá bí wo kí gbogbo jẹyẹjẹyẹ yín kẹyà mójú kúrò lára gún kò sí ọbẹ̀ mẹ́ kó o padà lọ sílé kó o lọ sọ fún ìyá òṣì ìyá àjà tó rán ẹ níṣẹ́ òṣì kó o sọ fún wọn wípé mo sọ wípé iṣẹ́ eléyìí o kò ń ṣe tiyín kẹ́ mójú kúrò mẹ́. Bùsáyọ̀ lẹ́nu mi kébì lọ jíṣẹ́ fún ẹ̀ tó rọ̀ mi. lọ jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀. Ìwọ ọmọdé yìí ẹ̀rù ń bà ẹ́ rárá ṣá ó ti gbàgbé ni wípé ọmọdé tó búrò kò tó bójú wẹ̀ yìí òjò kọ́ lolúwẹ̀rẹ̀ ń pa ni. ẹ gbọ́dọ̀ ṣì sọ́hùn ẹgbẹ́ náà fò sọ́hùn èmi sórí bóyá ló mọ̀ wípé èmi fúnra mi mo ṣe wà yìí mo ti di òdìdẹ mo ti di igi wèrè pé anybody yálà jẹ́ anybody tó bá kọlù mi máa táyé pa máa bá tí jẹ́ wo ṣé bígbà kan ló sọ wípé àwọn ọkùnrin kan náà bá yí ẹ jẹ́ tó fi ń ṣiṣẹ́ yìí wo mo sún lọ́lá tó bá kọ̀ tí ò bá dẹ́yìn lẹ́yìn Adékọ́lá mi máa bá tiẹ̀ jẹ́ ju bó ṣe lérò lọ máa bá tiẹ̀ mọ́gi. ní sùúrù èwo ni accident put up iná kí ló ṣẹlẹ̀. wo Adékọ́lá ìwọ ṣáà máa wò ó tiẹ̀ o ṣòro ọmọbìnrin burúkú tó ń wò yìí tó o bá ti rí kó o dá máa sá fún. wo darling má dá lóhùn ṣó. tẹ́lẹ̀ pé mo ní oṣù méjì mo ní kó má fọwọ́ kàn mo ṣí èrè ni o rò pé mo ń bẹ ṣe ni ṣó o já wèrè ni. ó yá kí mo tiẹ̀ sọ ó yá mo sọ ìta máa di ẹrù olè lé lórí ó yẹ mọ́ta ó lọ sí. wọ́n fẹ́ yẹ kó yá pa má lọ lórí burúkú má sùn mọ́ sí àmì ò má sùn mọ́ èṣù ní jẹ́ kó máa lọ. Get out! Listen. Farabalẹ̀ fún mi. Gbogbo tó ṣẹlẹ̀ ẹ̀sìn kò yé mi. Kí ló ṣẹlẹ̀? Adékọ́lá, sórí èmi náà ti mọ̀ wípé gbogbo ṣẹ́ràn ó ní láti lẹ́ni tó máa jẹ́wọ́ fún. Sórí èní ìgangan ní ọjọ́ ọ̀rọ̀ tó ká máa sọ gbogbo nǹkan tó wà ní ẹ tí màá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ jẹ́ àlọ́nu ilé. Jẹ́ ká lọ́nu ilé náà máa ṣàlàyé gbogbo nǹkan tó fẹ́ mọ̀ fún ẹ. Kí ló fẹ́ kún? Kí ló fẹ́ kún náà? Ṣé bí ọmọ ń bá sọ̀rọ̀ kí ló fẹ́ kún? Ó sọ fún sí. Jẹ́ sunkún ara mi o. Sunkún ara ẹbí ti báwo? Ti kú ní àbí tààrùn? Kó tó bá ṣẹlẹ̀ ní kò sọ náà, kí ló ṣe é tó ń sunkún? Tí bá ṣe sọ fún mi, màá dín kó má bínú. Adékọ́lá, ṣé bó ní nǹkan tí mo bẹ̀ sọ sí tí wọ́n lè kọ́ mo fẹ́ bẹ̀ sọ kankan? Ó tiẹ̀ lè bí mi pé kí nìkan náà. Àwọn yàrá, wọ́n ló tún gbé nǹkan mi kalẹ̀. Àwọn àdẹ̀ ti parí àsálẹ̀ tó gbé kalẹ̀ ń sìn, ó tún bẹ̀rẹ̀ sí sunkún yẹn ló fà á tó fi bí ẹ pé kí ló fẹ́ kún, kí ló fẹ́ kún. Bí mi ṣe máa ń fakó sórí ààrẹ. Ikú. Ikú bíi ti báwo? Adékọ́lá, farabalẹ̀ kó kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ mi. Sórí gẹ́ọ̀ tó wá bá ẹlẹ́ẹ̀kan yẹn, mo sún lórúkọ ẹ̀ jẹ́. Èmi àti ẹ̀ lájọ ń ṣiṣẹ́ fún Madam Àjàká. Iṣẹ́ tí Madam Àjàká gbé fèmí tèmi kọ̀ tí mi ò ṣe lórí tiẹ̀ òun náà ni kò wá ṣe yẹn. Sórí mi àti gẹ́yẹn bá ṣe wá yẹn, ó ní iṣẹ́ kan tó lágbára tó ń ṣe sáwà méjèèjì lára tó jẹ́ wípé ọkùnrin kọ́kùnrin tó bá ti fi àyà lu àyà pẹ̀lú wa báyìí gbogbo nǹkan tó bá ní ló máa pòórá. Tó bá jẹ́ wípé gẹ́ọ̀ yẹn ó ráyè fi àyà lu àyà pẹ̀lú ẹ̀ ní gbogbo ọlá àti ọlà tó ní pátápátá gbogbo ẹ̀ ló máa pòórá tó máa di ti Madam Àjàká. What? You don't mean it? Adékọ́lá, farabalẹ̀ ṣùtì gbọ́. Mo ń gbọ́.
èmi gangan ni wọ́n gbéṣẹ́ yẹn fún, èmi gangan ló yẹ kí n parí ẹ̀. Ṣùgbọ́n kí n tó pàdé ẹ̀, wọ́n ti jẹ́ kó yé mi wípé alábàárìn mi ló jẹ́, olóore mi ló jẹ́, aláàánú mi ló lè jẹ́. Torí ẹ̀ ló ṣe jẹ́ wípé ìgbà tó gbéṣẹ́ yẹn fún mi, mi lè ṣe torí mi lè ṣe kà fún ẹ. Tó bá rántí wípé gbogbo ìgbà tó bá ti fẹ́ bá mi ní nǹkan kan, ó ní mo máa ń yẹra fún ẹ. Kò ṣe pé ó kàn déédéé wé mi náà kí n máa yẹra fún ẹ. Iṣẹ́ tó wà lára mi ni ọkùnrin tá bá ti bá fi àyà lu àyà pọ̀ báyìí, gbogbo àìsíkì ẹ̀ la máa gbà kúrò lára ẹ̀ tá a máa gbà lọ fún Madam Àjàká. Kí ni ó wà lára ọ̀nà? Èmi ti bàjẹ́. Adékọ́lá ní sùúrù tí ẹ ò tí ì bàjẹ́. Ìgbà wo ìbàdàn sọ fún mi ó sì máa pẹ́ dé àbí kò ní pẹ́ mọ́? No, tí ẹ ò lè bàjẹ́. Ní sùúrù kò gbọ́ mi, Adékọ́lá tí ẹ ò lè bàjẹ́. Sórí nǹkan tí mo ṣe kò yẹ kí n ṣe, nǹkan tí mo dẹ̀ sọ fún ẹ kò yẹ kí n sọ fún ẹ torí pé ewu wà lórí ẹ. Mọ́mì, ọ̀rọ̀ yín ò yé mi mà. Wò mí, lówe lọ̀rọ̀ mi, ìwọ ni kò tẹ́tí inú ẹ̀bẹ̀lẹ̀ jẹ kó máa fi òye bá mi lọ. Sórí àti gé èèyàn láyé yìí, ó ṣòro gidi gan ni. Nítorí wípé gbogbo àwọn tó ń wò yẹn, ọgbọ́n ni gbogbo wọn ń dá sí. Kéèyàn tó wá rí olówó tá a mú owó nínú owó báyìí fún yàn, tó bá ro bí ìyá ṣe jẹ wọ́n sẹ́yìn, wàhálà ìdààmú tó dún òun ti kàn kó tó di pé òun ní owó yẹn, kò ní fẹ́ ṣàánú fẹ́ nìkankan. Ṣùgbọ́n téèyàn bá tó ti wá ní èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ tó ṣetán àti la ọ̀nà bí ayé ẹ̀ ṣe máa dáa fún báyìí, àti lówó ẹni bíntín báyìí. Bùsáyọ̀, ṣó wù ẹ́ kíwọ náà jẹ́ èèyàn? Bẹ́ẹ̀ ni mà, ó wù mí kí n jẹ́ èèyàn. Ó wù ẹ́? Bẹ́ẹ̀ ni mà. Ó wù ẹ́ kó o dé àwùjọ àwọn èèyàn gidi kí wọ́n mọ̀ pé yes, èèyàn dé. Bẹ́ẹ̀ ni. Kárí, wò mí, èmi náà wá ṣe oore ńláńlá kan fún ẹ. Ṣùgbọ́n kí n tó wá ṣe oore yẹn fún ẹ, Bùsáyọ̀, wá ṣe kíní kan fún mi. Mọ́mì, gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ti ní kí n ṣe, mo rẹ́dí àti ṣe, má ṣe. Wá búra fún mi. Má búra. Bẹ́ẹ̀ ni, ó yá lajú ẹ. Ní báyìí ó ti di alágbára. Agbára tó wà lára ẹ̀ ló máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn áńgẹ́lì Saturn, Arenco, Opira, Rota, Senda, Ketare. Ní báyìí o wá gbọ́ àwọn ìkìlọ̀ láti òní lọ ó di èèwọ̀ fún ẹ láti ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kankan. Bẹ́ẹ̀ náà sì ni o gbọ́dọ̀ máa fi àyà lu àyà pẹ̀lú ọkùnrin, nítorí nípa fífi àyà lu àyà pẹ̀lú ọkùnrin ní ire ayé wọn àti oríire wọn àti gbogbo àìsìkí wọn á wá máa bá èmi. Tó bá sì ti wá ń bá èmi, inú ẹ̀ lèmi á ti máa fún ẹ ní àwọn tí mo ṣèlérí fún ẹ. Ìjọ máa, ọjọ́ kíjọ́ tí mo bá wá ṣe mistake bá ọkùnrin ní àjọṣepọ̀, kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ mà? Má dán wò. Níjọ́ tó o bá dán wò pẹ́rẹ́, ìjọ náà ni àwọn màlẹ́kà tó ń gbé owó wá sínú ilé yìí wọ́n á finú ilé sílẹ̀. Èmi àti ẹnìkan láwá kù sínú ìdààmú yìí. Àmọ́ tó bá jẹ́ wípé ìwọ ló wá fẹnu ara ẹ̀ sọ fáwọn èèyàn, a jẹ́ pé ewu yẹn ọ̀dọ̀ ẹ ló wà, ìwọ ló ní wàhálà yẹn. Nítorí náà nǹkan o gbọ́dọ̀ kó ara ẹ ní ìjánu. O ti gbọ́? Mo ti gbọ́ mà. Èṣù láyé ń bẹ lọ́wọ́ ẹ̀ o. Èṣù láyé ń bẹ lọ́wọ́ ẹ̀. Torí
àti èèyàn torí àti níláárí kọjá yìí mi wọn rántí ráúráú àtúbọ̀ pátá. tán Adékọ́lá. Sá fún mi tó, sá fún mi tó, sá fún mi tó. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba. Ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ ẹ́. Tó bá ti di wípé ẹlẹ́mìí ti gbà tán, tó bá di pé mo ti kú tán, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo ọ̀nà tó bá mọ̀ tó bá lè fi ràn mí lọ́wọ́. Ẹ bá mi rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ọba k'Ọlọ́run dárí gbogbo àṣedédé mi jì mí. Bùsáyọ̀. Bùsáyọ̀ dí ẹ lọ́wọ́ iṣẹ́ tèmi ràn ẹ́. Bẹ́ẹ̀ ni Big Mummy. Níyẹn Bùsáyọ̀ náà. Ó ti dá bẹ́ẹ̀ yẹn. Ọ̀rọ̀ máa di ẹ Bùsáyọ̀ màṣá. Ìyá ẹ̀ ló máa wò di. Babaláwo tó dẹ̀ ṣoògùn àrẹ̀mọ fún àgàn ni. Tí àgàn ń jó tí àgàn ń yọ̀. Kò mọ̀ yín pé babaláwo tó ṣoògùn àrẹ̀mọ fún òun. Òun náà ló máa júwe ìdí tí adìyẹ òkè fi tọ̀. Dúró mọ̀ bọ̀. láìpẹ́ ọjọ́ Mo jẹ́rìí ó Big jẹ́ Mummy. kí sàníyàn Bùsáyọ̀. àfi bí Ṣé mo ń ṣẹnu belebelebele? Ó ti wá forí jálé agbọ́n báyìí. Agbọ́n dẹ̀ ti ṣetán àti ta. Stupid girl. Bùsáyọ̀ ọmọ Àlàní. Ó ti fi orí já ilé ẹgbọ́n o. Ó dẹ̀ di dandan ká gbọ́n ta ẹ lẹ́yìn ni. I'm gonna get away! I'm gonna get away! I'm gonna get away! Ló ṣẹlẹ̀. Bùsáyọ̀. 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 Má ṣe yọkùn ọ̀run. Má gbọ́kùn ọ̀run ní sùúrù. Má nà. Àdìgbò má nà. Mo ní kò má nà. Má nà. Ṣé kò wá nílé? Pẹ́ tí mo dé láti school tó wá rẹ̀ mí mo kàn ní kí n relax bí báyìí. Ó wá ní kó da nǹkan áyà. Ó rẹ̀ mí gan, I'm so tired. Omi yẹn ti pọ̀ jù, ooru mú mi bí mo ní láti sáré wọlé yìí lọ. Èmi ló ń sọ fún. Orúlúwà yìí nǹkan ni. Mo sún tẹnujọ́ mẹ́ta worse. Ó ti pọ̀ jù. Àfi kọ́ ló ń ṣàánú wa o. Àbí o. Tẹ̀lé, ó máa look sweet gan lé ní. Ó mí nẹ̀. Ṣoṣo jáde. As usual. Dress ẹ̀ yìí wà lovely. Thank you. Pẹ̀lẹ́, mọ́mì mi kan. Èmi àti wọn lájọ wà lókè nínú rúùmù. So èmi rò pọ́n tẹ̀ tí bọ́lẹ̀ sínú sitting room bíbá yìí. Bóyá wà ní the other sitting room. Mo sún. Ṣùgbọ́n àríwọ́n sì ń pè. Mo gbọ́n sínsìn. Ẹ jẹ́rìí mi. Mo ti yanjú ẹ̀. Ṣé pé ẹ ti yanjú ẹ̀? Mo trust yín. Mo sọ fún wípé nǹkan tí àgbàlagbà fi ń jẹ ẹ̀kọ́ báyìí abẹ́ ìwé ló wà. Mo sọ kí ló yanjú. Wo má wọlé kò lè yé ẹ. Mọ́mì, ẹgbẹ́ kò lè yé mi. Ọwọ́ mi nǹkan tó ṣẹlẹ̀ báyìí o. Ìwọ ni kú kan. Kí lẹ́yìn wá? Ògbọ́n náà ni ìwọ ni kú kan. Èmi kì yóò kú ikú kan bí kò ṣe yíyẹ. Kí ló dé tó ń ta sí i? Mo ta kẹ́ ẹ̀ dànù. Ǹjẹ́ ń tá sí báyìí. Ẹ gbọ́ kan tí Big Mummy sọ ni. Ó tó. Ẹ wo ẹnìkan ò lè pohùn mágógó lẹ́nu. Gbogbo ohun tí mo ṣe pátápátá ni màá kà. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ sà.
ẹjọ́ ta lẹ béèrè. ẹ má bínú pé mo dá oorun mọ́ yín lójú arìnrìn-àjò ni èmi ṣùgbọ́n ẹni tí mo wá mi ò bá mi ò sì mọ ibi tí mò ń padà sí ni mo fi wá ní wípé ìmọ̀ bóyá ẹ lè ṣèrànlọ́wọ́ fún mi kí n sùn sọ́dọ̀ yín níta ń bì di àárọ̀ ọ̀la. dáàdi kò ṣeé ṣe bẹ́ẹ̀ yẹn níwájú tàbí ẹ wo ibi tí mò ń gbé yìí àwa 4 là ń gbé bẹ́ẹ̀ tó ń bá wá jí láàárọ̀ ọ̀la tó ń bá yín níbí kí lẹ fẹ́ kó máa sọ ó léwu. ó máa wá ga báyọ̀ ọlọ́run ṣàánú ẹ ìlú ilé náà ni orí sì níwọ̀n ó dà kó burú èyí tẹ́ fi fẹ́ sun ìta ń bí báyìí èmi ìbá ní kẹ́ ẹ máa bọ̀ ní ọ̀dọ̀ mi torí bí ìléwu ọlọ́run má jàrí kò ṣe dáadáa táwọn ẹni awí bá ń kọjá lọ tán lọ bá yín bí ẹ kúkú máa bọ̀ lọ́dọ̀ tèmi. àwọn dádì wa ń kọ́. èmi àti ọmọ mi kan làjọ ń gbé bí ọkọ mi ti kú tipẹ́. ọlọ́run á bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. àmín. ẹni tó bá ń ṣe àánú yóò rí àánú gbà ẹni tó bá ń ṣe eré fọ́mùlà kejì ire náà ni wọ́n fi máa sá fún ọlọ́run á dúró tì yín. àmín àmín ẹ máa bọ̀ sá. ẹ rọra mi. ṣó rẹ́ni tí mo wọ́ wá sílẹ̀ yìí ẹni tí mo ṣe lóore ni àmọ́ wọ́n ló ti kúrò níbi tó ń gbé láì sọ fún mi léyìí tó ti túmọ̀ wípé ó sá fún mi ni àmọ́ èmi ẹ bínú torí kinní kan yé mi pé iná alẹ́ òun lọmọ ẹranko rẹ̀ ọ̀yà gbẹ̀yìn ṣùgbọ́n bí mo ṣe wá ń wò ọ́ mo rí wípé onínúure èèyàn kan ló jẹ́ ó wù mí lọ́kàn mi kí n sọ ọ́ dèèyàn ńlá. èmi ẹ ṣe ẹ̀yàn dá mi mo fọlọ́run bẹ̀yìn ẹ̀mí èèyàn ò ní tọwọ́ mi bọ́ láyé ń bí ẹ wo mi dádì òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó sàn ju ọlà ohun ìdààmú lọ èmi kọ́ ẹ̀yàn dá mi ẹ ṣe. òkú èèyàn bíi ti bò kò lẹ́mí èèyàn lọ rárá. ẹ̀rẹ̀ ní òsín tó jọ mẹ́mí èèyàn tó ń bá ní kéèyàn lọ mú dìde èèyàn wá wọ́n lè ní kó lu ẹ̀ lọ mú apá tàbí ẹ̀yà ara èèyàn wá èwo wá lè wo ń bẹ̀ ẹ wo ẹ̀yàn dá mi. wo ọmọdé ń ṣe ọ ó tiẹ̀ jẹ́ ń gúnlẹ̀ náà kí o tó mọ ibi tí wọ́n yà sí sórí mi tó ń wò yìí alàgbàjọ ńlá kan ni mi olúwa ń bẹ nínú mi bẹ́ẹ̀ làwọn áńgẹ́lì wọ́n jìrọ̀ yìí mi ká ó ní àwọn áńgẹ́lì tó ń jíṣẹ́ owó fẹ́ dà. kí la tí ì sọ ní ìsìn tọ̀ntàn tó ń gbowó wa láì ṣe iṣẹ́ sí kọ̀rọ̀ bí kan. owó tiẹ̀ jẹ́ ń gúnlẹ̀ náà. mo ń gbọ́ yín. sórí àwọn áńgẹ́lì yìí àwọn láránṣẹ́ fún ọ tí wọ́n mọ̀ ṣiṣẹ́ ó fún ọ orúkọ àwọn áńgẹ́lì yìí ó láàmú pé bá a bá sì ti ń pè wọ́n tí wọ́n ń dá wa lóhùn owó rẹ̀ ó yàrá ṣùgbọ́n kan tó wá wà ń bẹ̀ ni pé ìkìlọ̀ tí wọ́n bá fún ọ o gbọ́dọ̀ tẹ̀lé. alàgbà áńgẹ́lì ṣé pàmò áńgẹ́lì kan wà tó ń gbowó wá fún yàn bí kan. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ alàgbà ṣé kò wà ní lẹ́yìn. kò lè lẹ́yìn rárá tó o bá ti lè tẹ̀lé kìlọ̀. èṣù láyé ń bẹ lọ́wọ́ ẹ̀ o èṣù láyé ń bẹ lọ́wọ́ ẹ̀ torí àti yéèyàn torí àti níláárí wọn ò rántí àtúbọ̀tán ní báyìí òǹkò ni wọ́n ìpele tó kù tí a ó lọ nínú ẹ̀ ò ní láti pe àwọn áńgẹ́lì náà nígbà tí mo bá pe àwọn áńgẹ́lì náà á wà ní ìdíjú. Tetragram Martin Shaton Arepo Tenet Operatas Sefondo
Kehetare Tetragrammaton Kehetare Shaton at Orepo Tenet Operatas Kehetare Sevando Kehetare Tetrolama site Nashude Tuta Màláíkà àkọ́kọ́ ń sọ pé ẹ ó wá àwọn ọmọ obìnrin tí à ń wí yìí àwọn ni a ó lò gẹ́gẹ́ bí ìránṣẹ́ ajé. Àwọn ọmọ obìnrin yìí ni ó máa jáde lọ láti lọ gbáre ara àwọn ọkùnrin wá fún ẹ̀yin, yóò sì jẹ́ àṣírí ní àárín ẹ̀yin àti àwọn náà. Sulahaima Antayimasa, ohun tí màláíkà kejì ń sọ ni wípé obìnrin tó jẹ́ ìránṣẹ́ ajé yìí kò gbọ́dọ̀ ní àjọṣepọ̀ mọ́ pẹ̀lú ọkùnrin kankan níjọ́kíjọ́ tó bá ṣerú eléyìí, iná ajé yìí tí a tàn yóò sì kú. Tùmọ̀hún Sahimata, màláíkà kẹta ń sọ fún wa pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ mọ̀ nípa ìránṣẹ́ ajé yìí àfẹ̀yìn àtàwọn nìkan níjọ́kíjọ́ àbí àkókò kákòókò tí àṣírí yìí bá tú síta, ìṣẹ̀lẹ̀ burúkú ó ṣẹlẹ̀. Tahima Inkuima Sati Tuma Amikoma Mansati Indinatana Suba. Gẹ́gẹ́ bí ẹ ti rí gbogbo nǹkan tí wọ́n ní kẹ́ ṣe, ẹ try láti ṣe, ṣùgbọ́n bí ẹ bá lè ṣe àwọn ewu tó wà ńbẹ̀ yìí ò ní, ṣùgbọ́n tí nǹkan mi bá tún kù á máa jẹ́ kẹ́ mọ̀. Olúwa kò ní fi yín sílẹ̀. Àmín. Ẹ ṣé sà, èmi náà ti gbọ́ gbogbo ìkìlọ̀ tó ń ṣe fún mi, mo dẹ̀ ń ṣe ìlérí pé mi ò ní ṣe àṣìṣe kankan, màá pa gbogbo ìkìlọ̀ yẹn mọ́. Ẹ ṣé, mo dúpẹ́. Ọlọ́run àtúbọ̀ máa ṣàgbára yín dọ̀tun. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ ṣé, màmá rí yín náà. Àbọ̀ ń bọ̀ ọ́ dájú lẹ́ni tó ṣàyè gbàgbé ọ̀run, àwọn owó nípa ẹ̀rọ tí ẹ̀sán ẹ̀ṣẹ̀ bí mi ṣe ká ojú Olúwa ń bẹ. Adúpẹ́ fún Olúwa pé gbogbo ogun náà ó ti ṣẹ́ pápátá. Ọpẹ́ ní fọ́lọ́run. Alàgbà, ààrẹ ti balẹ̀ ní àmọ́ kò ìlàjú. Wọ́n kú. Ibi tí ọfà yìí ti ń bọ̀ ibi tó lágbára ni. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀. Níwọ̀n ìgbà tẹ́ ti dá ẹsẹ̀ wọ́ bí, gbogbo ogun náà ti ṣẹ́ díẹ̀díẹ̀ ni. Ẹ fọkàn balẹ̀. Holy Michael! Holy Gabriel! Holy Uriel! Baba! Yes! Sayo. Sayo. Baba. Sayo. Ẹ kí hallelujah méje. Hallelujah! 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 Ògo fún Baba. Ògo fún Baba.
ṣe lè já sí kó já sí. Ẹ rọra o kí wọ́n ṣàtìlà kí wọ́n ti lówó. Ẹ rọra o èrè kí ló jẹ́ òfin ènìyàn. Ẹ rọra o tó jẹ́ èrè ayé tó sọ ẹ̀mí ẹ̀. Ẹ rọra o kí láǹfààní owó tí ẹ ní o. Ẹ rọra o kí láǹfààní ilé tí ẹ kọ́. Ẹ rọra o tí gbogbo ẹ̀ wá báyé lọ. Ẹ rọra o ẹ wò ẹ̀yìn kí ló já sí. Ẹ rọra o ká má fàyè wá bọ̀rùn wá jẹ́. Ẹ rọra o òréré ayé la ó máa wò. Òréré ni o òréré ayé la ó máa wò. Òréré ni o ẹnì kankan ò lè ráyè o. Òréré ni o àlè ìbáni.